ó tún ti yá Olúṣọlá Ìmísí ohùn dókítà ọ̀mọ̀wé olóhùn arére ẹni bá mọ ìyá gbé kó súnmọ́ bí ká lọ kí wọ́n nílé aró ẹ̀dá tó mọ ìyá àlùkò kó jẹ́ ká lọ kí wọ́n nílẹ̀ ìkosùn ẹni bá mọ ìyí lèkélèké kó jẹ́ ká lọ kí wọ́n nílẹ̀ ìkẹfun ẹ̀dá tó wá mọ ìwà láàyè kó jọ̀wọ́ súnmọ́ bí kó jẹ́ ká lọ kí wọ́n nílé aró lójú wẹ̀lìwẹ̀lì níbi tí wọ́n ti ń mumi láyé gbo ẹ̀yin tó wá bí mi pé torí ìta ni iṣẹ́ fẹ́fẹ́ ọmọ pẹ́yìn tí ń dàkúkọ ni iṣẹ́ fẹ́fẹ́ ọmọ kúrò mọ́ adìyẹ àlọ́ tí ń ṣe Moyin Olúwa tí wá ń di gbòǹgbò bí àgbà. Moyin Olúwa lọmọ ọlá tàbí sínú ọlá ìyá rẹ̀ lọmọ oyè tàbí sínú oyè bàbá rẹ̀ lolúwa ṣeun tí wá ń fọjọ́ gbogbo dúpẹ́ lọ́wọ́ Olúwa kó ṣeun. Ìjọ abímoyin sílé ayé ìyá rẹ̀ Abísóyè ló lè ṣàlàyé ohun ojú rí bóyá òun náà ló wá fà á tó fi sọmọ òun lolúwa jọ mí lójú. Moyin Olúwa Àpèkẹ́ òní lọ́jọ́ ayọ̀ tàbí ọ sílé ayé o ó yá máa wí fún bàbá òun ìyá rẹ̀ pé kí wọ́n wá máa sọ̀lù sí ọ níbàdí kẹ̀kẹ́. Òun ò wá ṣe nílé ayé ó ti yọ́pa Olúwa tó dá ọ sílé ayé ò wá ní kú ní kékeré ò ní kú ní rèwerèwe torí pé gúnugún kì í kú léwe ààbò adániwáyé tó dájú á máa bá ọ gbé o. Lẹ́ ọmọ ológbòjò àfìgbà egúngún ṣẹ̀ṣọ́ ìjọ morele bàbá yín nílẹ̀ Ìbàdàn wọ́n pé kí n má fọkọ́ kọlẹ̀ nígbàlẹ̀ ìdí ọ̀rọ̀ òun kúkú yé mi yéké torí pé mo ti ṣàwo kí n tó gbọ́ níní. Lẹ́ ọmọ ajẹ̀gbẹ́jẹ̀ karahun ọmọ àfikàrahun fórimu mo kí ọ ọmọ Ògúnmọ́lá alágbàlá tó joko bàbá ẹlòmíì ẹni bá wọlé Ìbàdàn láì béèrè olè àjàre irú wọn ni ìran bàbá ayé ní kúkú lẹ̀kú ewu gbogbo tí wàá ń sọ káwọn lára bí ajere. wò ó Moyin Olúwa ojú adániwáyé ń bẹ lára rẹ o àkàndá ọmọ ló jẹ́ wàá dàgbà wàá pẹ́ láyé wàá tún ju bàbá tòun ìyá tó bí ọ sáyé lọ. ó tún ti lé lọ́dún kan lónìí máa yọ̀ kó máa jó o. ìyá alálùbáríkà ńlá ìyá onínúure Dr. Mrs. Wíntọ́lá ló ní kí ọ dáadáa èmi ni dókítà Olúṣọlá Ìmísí ohùn ọ̀mọ̀wé gbèdégbèyọ̀ tí ń forin ewì àtàtà kọ́ wọn lédè nílé lóko Ẹ̀gbá ni mí ọmọ Òrùlọ́tà.